èmi ni á jẹ́ Ọbàtálá gbogbo olóòṣà ní ìlú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀. Ọbàtálá dá dúró ó sì jẹ́ bàbá arúgbó tó jẹ́ wípé òun ni àgbàlagbà òòṣà, kò sí pé ó wà lábẹ́ Ifá, ó dá dúró ni. Ọ̀gá ló sì jẹ́ fún Ifá torí òun yẹn lọ́tẹ̀lé láti òde ọ̀run wálé ayé tá a sì mọ̀ ní àgbàlagbà arúgbó. Wọ́n wà. Ìyá kankan ni. Èmi gangan òòṣà pọ́nlé Ọlọ́bàtálá, òrìṣà dá dúró lọ́tọ̀ ni ọ̀pápọ̀ mọ́ òrìṣà. Òǹdà sì máa fi pe òòṣà tá a bá fẹ́ bọ òrìṣà wa, èmi aṣojú Ọlọ́bàtálá. Ẹyẹ ń bọ̀. Ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ tí òun ṣèṣì dání ni torí pé òòṣà ó dá dúró ni. A sì lè tẹ fátán ká tún sọ yé pé a tún dó sóòṣà. Òòṣà dá dúró, Ifá dá dúró. Ṣùgbọ́n pé nìkan sọ pé òun wà lábẹ́ ẹnìkan, ọ̀rọ̀ tí ọmọ gbọ́n dání ni. Bẹ́ẹ̀ni o, bó ṣe ní bàbá arúgbó ní àgbà òòṣà, bàbá arúgbó lágbà òòṣà tó kó gbogbo òrìṣà tó kù wálé ayé, bó ṣe rí nù. Bá a ti ṣe bá nínú ìtàn lọ́dọ̀ àwọn bàbá wa nìyẹn. Ṣùgbọ́n àìní bọ̀wọ̀ fún wọn ìlọ́fà tí a fi ń sọ tí wọ́n ń sọ wọn ní bọ̀wọ̀ káwọn aṣíwájú wọn náà sọ pé kò sóòṣà míì mọ́. Bàbá arúgbó dá dúró láàyè rẹ̀ ni. Òun ló sì kó gbogbo òrìṣà tó kù wálé ayé, àti Ifá ni, àtọ̀ṣun ni, àti Gbá ni, àtàwọn ní bàbá arúgbó ló kó gbogbo wọn wálé ayé. Ẹ wá sí lórí Bẹ́ẹ̀ ló sì ní àwọn aṣíwájú kọ̀ọ̀kan lórí rẹ̀. nítorí ó ní iṣẹ́ tí Olódùmarè gbé fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ tí ò papọ̀ mọ́ ara wọn. Ó gbéṣẹ́ fún bàbá arúgbó lọ́tọ̀, ó gbéṣẹ́ fọ́ṣun lọ́tọ̀, ó gbéṣẹ́ fún Ifá lọ́tọ̀, ó gbéṣẹ́ fún Ṣàngó lọ́tọ̀, ó gbéṣẹ́ fún Ọbalúayé lọ́tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ kálukú, iṣẹ́ kálukú ò papọ̀ mọ́ ara wọn rárá. Iṣẹ́ ti bàbá arúgbó kò sí papọ̀ mọ́ òòṣà. iṣẹ́ Èṣù kò sí papọ̀ mọ́ ti òòṣà, iṣẹ́ Ifá kò sí papọ̀ mọ́ ti Ọbàtálá. Bàbá arúgbó jẹ́jẹ́ ni bàbá arúgbó máa ń ṣe. Òun la fi máa ń pe bàbá arúgbó wa jáde nígbà tí a bá fẹ́ bọ òrìṣà wa. Ọ̀run fún lẹ́lẹ́. Ọ̀rọ̀ lẹ́lẹ́ ọmọdé ọmọ ní kú, aláṣọ àlà bàbá Ṣàngó, sùúrù òjò bínú bàbá Ọ̀rúnmìlà. Ìbúké lóde ọ̀run, ara gbogbo mo ní bí sisi ọmọ, Olúwa mi ò gbòòrò mọ̀sẹ̀. Ikú ti pè sílẹ̀ mí, labalábá ojú lágbárí, ojú lẹ́yìn àkàn. Májú má dé bẹ̀rù, oko bàbá ń bẹ̀ ń gbọ́ wá sípa. Àlà ni ó fòkú ọ̀lẹ́ hàn. Àlà ni ó lòdò sórí tí gbogbo agbẹnugbọ́gbọ́ mutí. Ọ̀wọ́dúwọ̀dù, ọkọ mi ni mo ti rú ewúrẹ́ jiyán, àfà ìlẹ́ran lé jẹ́bi ẹ̀wù. Ọba ńlá ní fọmọ ọlọ́mọ sórí ẹ̀wù, ní sọmọ ọmọdé mi. Akúwàṣe mi ọmọ ọmọdé yá mi. Àwọn ọmọ wa ṣe àwòyó lè dá sí. Àgbòsà tó gbé mi níyàwó bàbá arúgbó. Ọkọ mi máma jẹ́ àjìyà. Àgbòsà ní máma jẹ́ ìyàwó jẹ́. Èmi Ọyábùsọ́lá olórí ọlọ́ya of Ọ̀yọ́ Empire ló ń sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká fi òòṣà kan ba òòṣà kan jẹ́ o. Ẹ jẹ́ ká mọ ọmọ bá sì máa sọ ọ̀rọ̀ jáde. Ọya ọ̀tẹ̀ Ifá lọ́dún ẹnì kankan o. Ọya rọ̀ wáyé, Ifá náà rọ̀ wáyé ni, gbogbo náà rọ̀ wáyé, kálukú rọ̀ wáyé ni. Ẹ ká máa pọ́nra wa lé, wọ́n máa fi òòṣà kan ọ̀tẹ̀ nìkan jẹ́ bá ń tó nǹkan tá bá jẹ, ẹ má ká fi ba nǹkan tí ọ̀dà jẹ́ o. Ẹ jẹ́ kí àwọn òòṣà dúró láyè títí wọn ò dé sọ́pọ̀ ẹnì kan, ẹ má ká bà á jẹ́ o bí a ṣe tó wá látọ̀jú ọ̀ràn wọn. Ní ìlú Ìbàdàn, ẹlẹ́gùn ìlú Ìbàdàn, Ifá kò sí Ṣàngó ní lábẹ́ Ifá o. Bẹ̀rẹ̀ Ṣàngó láti ìlú Ọ̀yọ́ Ṣàngó gbè mí. Ẹnì kọ̀ọ̀kan ẹ̀ máa fún ẹ náà ni. Abẹ́ Ifá o, kẹ́ ẹ sinmi kótókótó ní sísọ. Sẹ́rẹ̀yẹmí ní ìlú Ìṣẹ̀yìn, Ṣàngó ọ̀tẹ́fà o, Ṣàngó dẹ́wà fún mi. Òṣogbo jagun Ṣàngó tìmí tìlú Ẹdẹ. Ṣàngó kò sí ní abẹ́ òrìṣà kankan. Ṣàngó ọ̀tẹ́fà kò sì sí ní abẹ́ Ifá. Ṣàngó dádúró gédégbé ọ̀rọ̀ wálé ayé fúnra ara rẹ̀ ni. Kò sí òòṣà kankan tó tẹ Ṣàngó nífá. Tí a bá sì rí òòṣà tó tẹ Ṣàngó nífá, òkè
ifá rẹ̀ tí wọ́n gbé fún kí wọ́n bá gbé jáde síta gbangba kí gbogbo ayé ó rí. Ṣàngó kì í ṣe wèrè o, àwa tá a sì ń ṣe Ṣàngó àìṣe wèrè. láti ìlú gbópẹ̀ Ṣàngó ò sí lábẹ́ fáwọn kò tẹ́ fa rárá. láti ìlú Ìlá kò sí Ṣàngó lábẹ́ babaláwo kankan ò Ṣàngó dá dúró lọ́tọ̀ ni. orúkọ mi ni oyè ní ìsìnkúgbòmí olùkìsílẹ̀ alẹ́ ní kòsó tí àwọn ọkọ mi jẹ́ mọba ẹlẹ́gùn Ṣàngó. Ṣàngó jẹ́ òrìṣà kan tó wá láti òde ọ̀run. Ṣàngó ò tẹ́fá kò sì sí lábẹ́ òrìṣà kankan torí pé alágbára ni Ṣàngó. Gbogbo èèyàn sì mọ̀ pé tí ọ̀rọ̀ bá rújú téèyàn ò bá mọ bí ó ṣe yanjú rẹ̀ tó bá pe Ṣàngó Ṣàngó ọyàn. Téèyàn bá sì jẹ́ alágàbàǹgebè tó jẹ́ panṣágà bí olè àbí kíni tó jẹ́ oníjìbìtì tí wọ́n bá yàn tí wọ́n bá rí yàn tí wọ́n bá bẹ Ṣàngó lọ́wọ́ olódodo ní ọ̀fà òdodo lọ. Téèyàn bá pé 100 níbẹ̀ ẹni tó ṣe àbòsí ní òun ní. láti Ṣàngó ọ̀dáwà tí a ti máa ń dá oṣù rẹ̀ ní odidi oṣù 3 gbáko. Ṣàngó dáwà dáwà. ní orúkọ baálé oníṣàngó ilẹ̀ Yorùbá Ṣàngó ò sí lábẹ́ fáwọn kò sì sí lábẹ́ òòṣà kankan. lórúkọ ìyá àdì Ṣàngó Ṣàngó ò sọ̀rọ̀ tiẹ̀ lábẹ́ òòṣà kankan kò sọ̀rọ̀ lábẹ́ ẹ̀fá. àwa oníṣàngó ní gbogbo àgbáyé ọ̀nà tá à ń gbà ṣàyẹ̀wò ni pé ká dá ẹ̀ńdínlógún ká fi ẹ̀ńdínlógún rúbọ ohun ẹnu Olódùmarè sì ni àfọ̀ tá a máa lò. orúkọ mi ni Ògúndára ọmọ Ọdẹ́túndé. méje nìre méje lògùn ògùn oníre ní jàjà ògùn oníre wọn àjàgbò ògùn onímọ̀lámọ̀là níjẹ̀kuru funfun ògùn ọkọ̀ làwọn àjẹgbín ògùn gbẹ́nàgbẹ́nà òjèjì níjẹ ògùn àgbẹ̀ níjẹ sunsun ògùn onígbàjámọ̀. òní tó jẹ́ ọ̀sẹ̀ Ògún tá a máa ṣe ní ọjọ́ karùn-ún nínú ìlú Ọ̀yọ́ Aláàfin ikú bàbá yèyé. kábíyèsí o. àwa tá a jẹ́ ológun kò sí nǹkan kan tí Ògún máa fi sọ̀rọ̀ tó ju obì lọ. nípa tó jẹ mọ́ gbogbo òrìṣà Ògún ló ṣáájú òun ni Olúlànà tó ṣáájú tó lànà obì ni Ògún fi máa sọ̀rọ̀. Ògún ọ̀tẹ́fá àbí sógun tẹ́fá ni. Ògún ọ̀tẹ́fá obì lògún fi sọ̀rọ̀. òòṣà tí ó lẹ́ndínlógún tí fobì sọ̀rọ̀. ní bí àwa ṣe jí tá a sì gbọ́n tá a gbọ́njú tí wọ́n àwọn bàbá wa bí wa látijọ́ tí wọ́n ti bí wa obì ni Ògún fi sọ̀rọ̀. Ògún ó sì sọ̀rọ̀ tí ó jẹ mọ́ fún ẹni tí a bá sọbì fún tàbí ẹni tí ń sọbì. Ògún ó dọ̀wọ̀ fún gbogbo wa. àṣẹ. Ògún ọ̀tẹ́fá kò sì sí òòṣà yòówù tó jẹ́ wípé ó ṣáájú Ògún ọ̀tẹ̀ ifá kankan. Ògún ó dọ̀wọ̀ fún wa o. àṣẹ. yóò túbà fún wa o. àṣẹ. yóò túṣẹ́ o. àṣẹ. mọ̀mọ́ bá wa jà o mọ̀mọ́ bá wa jà Ògún bá wa rẹ́. So, we are beginning the news
towards the environment now that the Ifa people said they are the headers of all the Orisas. It's not like that. In this our community, Ilioba Alaafin here, we serve our Oba. Whatever we need, we are going to carry Obi to house what we need. Even if our people have problem in outside, we are going to house Oba. What we have to do is we tell us the main thing that we are going to do. In this our community, we don't have belief in any Ifa community. We have belief in our Oba that our forefather put here for us. Yes. So no matter anything that is happened to family or any other people that we are living together, we carry kola come to Oba and we will house and we answer us. So yes. Has no problem with any other. Yes. 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 À ń gbọ́ rúmọ̀sì pé lọ́dọ̀ Ifá kan láti béèrè nǹkan kan lọ́dọ̀ òrìṣà àtàlà kan ni kò sí nítọ́jọ́ nílé ọba náà ní sọ̀ǹtì àfi ṣe òun fún wa bọ́bá sì ti kódà èèyàn á mọ̀ sùn tí ó làálàárí ní táàṣe fọ́bà so bọ́bá yìí ti pé báyìí ní ẹ ṣe bẹ́ẹ̀ náà là ṣe sí àìlọ́ béèrè lọ́wọ́ Ifá kan òrìṣà kan kò dájú. Kódà ìbéèrè lọ́wọ́ ó ti rí nù o bàbá tí ń bí a wọ́n ń bọ Ògún ṣùgbọ́n ọ̀nà ìlànà tògún ni wọ́n fi bọ́ wọn ò ní béèrè rẹ̀ lọ́wọ́ ẹnìkan pé bákan lọ́kàn. Ìbéèrè lọ́wọ́ Fárára. Àní lọ́dọ̀ Fálọ̀ béèrè. Àtẹ̀sù náà. Àtẹ̀sù ẹnìkan ò ní béèrè kankan lọ́wọ́ wọn. Béèrè lọ́wọ́ ìṣù náà. Kódà bí wọ́n borò. The shrine of Oba that we used to carry kola to house whatever we need in our community. Which is journey. So ibi náà la máa kó ojúbọ ọba láti béèrè fún bíbọ àbí ẹnìkan ní ìṣòro kan. àbí ẹnìkan bá ní ìṣòro òun náà tí wọ́n sọ náà nu. àbẹ́yẹn lálà níbi obì láàmú alábẹ́rẹ̀ lọ́ẹ̀. tá a bá sì sọdún rẹ̀ ìdí rẹ̀ náà là wá àìlọ ọ̀dọ̀ babaláwo kan láti pé ká wá béèrè fún un. orí bẹ́ẹ̀ o ọba yàtọ̀ sí Ifá. kò sí lábẹ́ Ifá kan. Not under any ọ̀dà wà ní kò papọ̀ mọ́ kankan kan. And we are not using any it's Obi. We used to house whatever we need. Oh, mi o. Elépo Ajígunjà o. Ìyálóde ò ní bá wa jà o. Àṣẹ. Arẹwà obìnrin ò ní bá wa jà o. Àṣẹ. À ń gbọ́ káàkiri ní orí afẹ́fẹ́ pé ní ìlú òkèèrè tí í ṣe adúláwọ̀ wípé bí wọ́n bá ti dá oṣù Ṣàngó àbí wọ́n dá sùfà àbí wọ́n ti tẹ fá àbúntàn ti tẹ òsàmì pé bóyá wọ́n tún wá tó ń dá oṣù Ọ̀ṣun lé rárá o òòṣà tó lágbára lòṣà Ọ̀ṣun o Ọ̀ṣun ò gbàbọ̀dè débi pé bóyá èèyàn kó ti tẹ Ifá àbí yóò ti dá oṣù kan tí ó wàá sọ pé òun tó fẹ́ dá oṣù Ọ̀ṣun lé arẹwà obìnrin ni Ọ̀ṣun o Ọ̀ṣun ò sí ní abẹ́ òrìṣà kankan débi pé bóyá yóò sọ pé ẹnìkan ó ti dá oṣù níbì kankan kò tí ì ṣe pé bóyá mo pe babaláwo kan kalẹ̀ pé bóyá mo fẹ́ dá Ifá láti lè béèrè yìí pé kí ni èèwọ̀ Ọ̀ṣun ẹ̀ǹdínlógún ni Ọ̀ṣun ń lò tí wọ́n bá sì ti fẹ́ dá oṣù rẹ̀ ni mo ti máa béèrè láti dá ẹ̀ǹdínlógún láti máa béèrè nǹkan èèwọ̀ rẹ̀ nǹkan tí ò gbọ́dọ̀ jẹ mọ́ àti nǹkan tí ò tiẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ láíláí àti tí ò tiẹ̀ gbọ́dọ̀ rìn mọ́ láíláí òòṣà tó lágbára ni òòṣà Ọ̀ṣun o gbogbo ọmọládé kojú ẹ kóre yèyé o. Oyè. pé bóyá wọ́n ń lọ dáfà kan láti lọ béèrè nǹkan òòṣà onítàn láíláí òòṣà tó táyé tó tòdì ọ̀run tó rí ayé tó rí òde ọ̀run ní ẹ̀ǹdínlógún o kò sì sí nǹkan kan tẹ́ bá ti lè dá ẹ̀ǹdínlógún báyìí tó bá ti wí ní òòdù tá bá ti lè kí báyìí tó jẹmọ́ nǹkan rẹ̀ láyé rẹ̀ ìgbà tá bí gan yóò sọ jáde fún un pé tó ìjọ tán bí ọ̀rẹ́ bó ṣe rí nù gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lókè òkun ẹ má jẹ́ ní kó parọ́ fún yín o ẹ má jẹ́ ní kó parọ́ fún yín ẹ kóra yín jọ ẹ jẹ́ kí mọ́mọ́ yìí pé Ọ̀ṣun ò sí lábẹ́ òòṣà kankan o oore yèyé o oore yèyé o gbọmọládé kó jẹ́ bá ń kórè yèyé Ọ̀ṣun oore yèyé o ẹlẹ́ni kì í jẹ́sà ẹ kó owó nìkan ìyá ògùn máa lá èmi ò ní kí
ajá òpá òbí ni ó bè mí jẹ ọwọ́ máa tẹ́ nígbòkun nírọ̀lúrọ̀ lókìtì ẹ̀fọ̀n ìyá oníṣẹ́ bí wọ́n ní ìyá ọ̀la ìdáyà mi rọ́jò ọmọ ayẹ̀rẹ̀ ìdáyà mi rọ́jò ọmọ ẹ̀rọ ọlọ́gbọ́dọ̀ sì sí àwọn ògbójú olódò tí ìlú gbèsè ìyá mo ní wọ́n lọ rè é mọ̀kún mo láwọn ìdẹ mo torí wọ́n lọ rè é mọ̀sà bó bá wọn má là ní ìtọ́ aládé kò jẹ́ kóre yèyí ọ̀sùn o gbogbo ẹ̀yin ọmọ ìyá wa adúláwọ̀ Brazil ni o Cuba ni o Germany ni o America ni o UK ni o London ni o gbogbo yín pátápátá tẹ́ ẹ jẹ́ ọlọ́sùn Ondo gbogbo òlú oríṣiríṣi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́sùn pátá tẹ́ ẹ jẹ́ Ọ̀ṣun ẹ má lọ abẹ́ ẹnìkan kẹ́ ẹ kóra yín jọ ẹ jẹ́ mọ́ ọmọ yìí pé ògbójú olódò tí gbà gbèsè nìyá tẹ́ ẹ ní àfijọ́ ẹja tẹ́ ẹ ní gbẹ́nu bú ààrẹ wo obìnrin tí gbẹ́gbẹ́ jẹ̀dẹ̀ odò níyà yín ẹ má lọ abẹ́ ẹnìkan débi pé bóyá nìkan ò mọ̀ ọ́ tán náà fún yín ẹ kóra yín jọ ẹ finú kan bára yín ṣe mọ́ ní yèyé ò fẹ́ yè méjì alábòsí ẹ má rè di Ọ̀ṣun Ọ̀ṣun ò fẹ́ yè méjì Ọ̀ṣun ò fẹ́ yè méjì alábòsí ẹ má rè di Ọ̀ṣun. Àtẹ̀bá péyà tí ò jẹ́ òun ẹ̀ kíyèsí wà yín. Ládé kojú bẹ́ẹ̀ bá péyà tí ò jẹ́ òun ẹ̀ kíyèsí wà yín o. Yèyé ò fẹ́ yè méjì. Yèyé ò fẹ́ yè méjì. Aláwọ̀dé kojú ẹ̀kọ́ rẹ̀ yèyé. Orí ní ìbàjọ́ tí ó yọ mí. Àrà kí ni ìbàjọ́ tí ó yọ. èmi lolórí oníyèmọ̀já ilé èèyàn bì ìsàlẹ̀ Ọ̀yọ́ Yèmọ̀já kò tẹ́fà o kò sì sí ní Yèmọ̀já dádúró ní Yèmọ̀já ò sí ní abẹ́ òòṣà kankan o àwa oníyèmọ̀já gbogbo àgbáyé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ má jà jí Yèmọ̀já ó bàjẹ́ o. Akíkà Àṣẹ́gbẹ̀. Akíkà Àṣẹ́gbẹ̀. Akíkà Àṣẹ́gbẹ̀. Ẹjọ́ ọ̀gá àgbà pọ̀ bí pẹ̀lẹ́. Mo gbọ́ pé àwọn kan ń sọ pé Ifá kò sí òòṣà kankan mọ́ lẹ́yìn Ifá. Èmi tí mò ń sọ̀rọ̀ ní àkókò tá a wà bẹ́ẹ̀ yìí ẹlẹ́gbẹ́ lè ní ẹlẹ́gbẹ́ níran bàbá náà bàbá mi látijọ́ tí ẹgbẹ́ ti délé ayé kò sí lábẹ́ ẹnì kọ̀ọ̀kan. Ifá bẹ lọ́tọ̀ tiẹ̀ ẹgbẹ́ bẹ lọ́tọ̀ tiẹ̀ ni Ifá bẹ lọ́tọ̀ tiẹ̀ ẹgbẹ́ bẹ lọ́tọ̀ tiẹ̀ ni kò sì sẹ́ni tó lòun wá bọ ẹgbẹ́ nínú ilé bàbá mi Adédèjì tí ò wá ṣe ògo fún mi pé mo dúpẹ́ o lọ́wọ́ ẹgbẹ́ o èmi èsì dẹ́ẹ̀dínlógún òbí àtorógbó ni mò ń mọ̀ ọ́n sọ ó sì máa ń gbà fún mi torí pé àwọn bàbá mi fi lé mi lọ́wọ́ ó sì ń gbà fún mi bí ẹ ṣe ní kí n mọ̀ ṣe ni mo ṣe ń ṣe fún un ó sì ń gbà fún un Ifá ò sí lábẹ́ ẹgbẹ́ o ẹgbẹ́ ò sí lábẹ́ Ifá Ifá bẹ lọ́tọ̀ tiẹ̀ ẹgbẹ́ bẹ lọ́tọ̀ tiẹ̀ ni látàlẹ́ ayé ti dáyé ní kálukú ti wà lọ́tọ̀ tiẹ̀. We are calling upon everyone here and all over the world that we are Egbe society, and wherever we might be, let's come together as one, and let's all know that we are one under Egbe society, which is Egbe Orun. We are not under any Orisha or deity. Wherever we might be, let's congregate as one under Egbe Orun, and may the Egbe Orun be with us all.